ṣẹlẹ̀ lásgídì là ń lọ lẹ́ni lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ṣó ti gbọ́ kò tí ì dọ́dọ̀ ẹ̀ jẹ́ sáré gbé fọ ṣapálì ó ti ṣẹlẹ̀ o gọ́vnà Jídé Sanwó-Olú àti dẹ́pútì Hamzat wọ́n ti ṣe gudugudu méje yáàyá mẹ́fà sanwó ẹ̀ bami sanwó ẹ̀ bami Hamzat zozozozo Hamzat mo ní mi ò lọ́tà láàrin yín tẹ́ ẹ bá ṣe ohun tó wú wa lórí lọ́dọ̀ tí tèmi máa polongo yín máa gbé yín sórí tó bá kù díẹ̀ káàtó àtúnṣe lèmi mọ̀ o kí nǹkan má bàjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ wá ní kí ni wọ́n ṣe jẹ́ sáré gbé ẹ̀ débẹ̀ ṣàpálẹ̀ kó tó wá lọ wo fídíò gangan fúnra lára wọn. In Yoruba land, especially in Lagos, if we sell you land, we issue you C of O, which means certificate of occupancy. It is not certificate of ownership. This means even if you buy the land, we can get it back anytime, irrespective of how much you get it. Lagos Deputy Governor. Òun ló ti gbọ́ yẹn. Já lọ wo fídíò yẹn jọ. In Yoruba land, if we sell land to you, especially in Lagos State, and issue you a C of O, certificate of occupancy, we can collect that land back from you anytime we want, irrespective of how much you paid. That was said by the Deputy Governor of Lagos State in company with MC Olomo at an event. Yes. And when I saw that saying, that publication, I ran to Nigerian Constitution to read about land and land ownership in Nigeria. And this is what it said. It said, Nigerians can buy land anywhere in Nigeria and get a certificate of occupancy, that's C of O, and they legally owns the land. Yes, since they have a certificate of ownership, that's C of O, issued to them by the state governments or the governments for that particular piece of land they have paid for. That the law states that you own that land for a specific period of 99 years, that's almost like 100 years. Yes, it serves as the highest form of land tax in Nigeria and provides legal ownership rights. That was what was said in our constitution. But Lagos State are saying, no, we can sell land to you in the morning and recall it back in the evening and still take your money. What kind of robbery is that? So why I want to say this is this. It's not the first time it's happening in Lagos. This has been happening. That's what they do in Lagos State. Yes. You buy land in Lagos and get it by who you know, by spending more money. And after years, they will still get it for you. If you don't know what, the one that transpired lately, in Ijora, River State government owns a property in Ijora, Lagos State. Last year, that land was collected from River State government. And you will not hear it in the news by Lagos State government. It was a very big property. It was collected from them. So what I'm saying now, and we'll come out to claim we are one Nigerian. And I cannot move from one state to another state and buy land and own it. Yes. So why don't we divide this country instead of deceiving ourselves? Then when you want to leave your own country and go to Lagos or Yoruba land to buy land, you already know that these people will sell land to you and still collect it back from you with your money and nothing will happen. Then it's your decision to buy, to go to Lagos and buy. And another thing, for those who are still buying land in Lagos, for them to know that for the fact that you paid for land in Lagos State and they gave you CFO does not make you the owner of that land. So for you to be aware. So buying land in Lagos State now is not safe. Yes. Jídé Sanwó-Olú of Lagos State. Sanwó àti deputy wọn Hamzat. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú iṣẹ́ o. Gbogbo ọmọ Yorùbá, on behalf of gbogbo ọmọ Yorùbá pátápátá, we say thank you. Ẹ ṣé gan ni. Ẹ kú àpọ́nlé wa. Àmọ̀rè. Ẹ ṣeun. Èmi á dẹ̀ rọ gbogbo ẹ̀yin state governors wa tó kù ní the whole of South West pé kẹ́ emulate wọn, at least ẹ̀yin náà ṣe bí tiwọn kẹ́ wà bold láti jẹ́ kí gbogbo àwọn tó ń ra ilẹ̀, tó believe pé torí wọ́n ti ń ra ilẹ̀ wa àti ilé wa and then ilẹ̀ Yorùbá belongs to them. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé láyéláyé ọmọ àdùbúlẹ̀ jà làwọn ọmọ Yorùbá. Ọmọ ṣàlọ̀ṣàlọ̀ kó tó jà lọ́mọ Yorùbá. Yorùbá ò kì í tètè react sí nǹkan, ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ reaction wọn, ó kẹ́ni máa mú wọn.
I am super proud of my people and my race. Ìwọ ńkọ́? In your land, especially in Lagos, if we sell you land, we issue you C of O, which means certificate of occupancy. It is not certificate of ownership. This means even if you buy the land, we can get it back anytime, irrespective of how much you get it. Lagos Deputy Governor. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò ní jẹ́ pé torí ẹ ti ra ilẹ̀, ẹ ti ra ilé, ẹ wá sọ, Lagos State is no man's land. Now we build am. Libo, go and build your own ancestral land now. May all of us, every other tribe, may we the trip, may we the run, go there, say we won't go live there. Àwa la mọ̀ bá ṣe ń tò ilẹ̀ Yorùbá. Àwa la mọ̀ nǹkan àwa la mọ̀ ìgbésẹ̀ tá ń gbé àti oríṣiríṣi nǹkan tó ń ṣe ìdí tí ilẹ̀ Yorùbá fi ń jẹ́ ilẹ̀ Yorùbá tó fi tayọ ju gbogbo ilẹ̀ ní the whole of Nigeria. Gbogbo every other tribe tó ń wá bẹ́ẹ̀ tẹ́ ń triumph. Tẹ́ ń kọ́lé mọ́lé, tẹ́ ń ralẹ̀ mọ́lé, ọ̀pọ̀lọpọ̀ yín majority yín tẹ́ bá wà ní village yín lérí ayín lè jámọ́ nǹkan kan tẹ́ fi máa jáde láyé. But stepping on Yoruba land, you became somebody in life. Ẹ wá wo ọkàn yín wá balẹ̀, ìrẹ́ yín wá yó tó wá bẹ́kùnbẹ́kùn. Ẹ wá wò wípé àwọn tó fi yín lára balẹ̀ yẹn kí ló yẹ kẹ́ fi san fún wọn o, instead of appreciating us. Ẹ wá wò wípé ẹ jẹ́ a máa bà culture wọn jẹ́, ẹ jẹ́ a máa bà everything nípa wọn jẹ́, ẹ jẹ́ a reduce wọn to nothing. Wọ́n ti wà bold jù, wọ́n believe wọ́n ti mọ̀ jù, wọ́n ti believe pé wọ́n superior ju every other people lọ. Ẹ jẹ́ a face wọn, ká wash wọn down, ká gba boldness yẹn lọ́wọ́ wọn, ká make them look stupid to themselves. Àbọ̀ mọ̀ pé nǹkan tó ń try láti ṣe nìyẹn. Ìyẹn lẹ ṣe rí àwọn ọba ọmọ àlè àárín wa tó ń gbógun ti àṣà ìṣe àti everything about Yorùbá nítorí ìṣe àṣà ìṣe tí ìran tí ò belong sí. Tó wá sọ fún wa wípé aṣọ wíwọ̀ ká wọ aṣọ òkè, ká dé fìlà kíní ká wọ kẹ̀m̀bẹ̀, òun nìkan ní àṣà àti ṣe wa. Ṣé ẹ rí pé ọba tó sọ rí òun ti ponú ìfun ẹ̀tẹ̀ lọ? Ṣé kò yẹ kó mú fìlà orí ẹ̀ kán jọmọ lórí? Ẹ jẹ́ a protect ilẹ̀ wa. Ẹ jẹ́ ká wá sáré débi picture, mo ní picture ibi comment. Ẹ jẹ́ a sáré débi comment pàápàá. Ibi comment mo máa ń gbádùn ẹ̀ gan ni. Wọ́n ta síra wọn gan lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Eléyìí, go back to Anambra or Imo to buy land, please. Eléyìí, madam, I think you should honestly blame yourself. When Yoruba's hospitality has been translated to stupidity, you can't get better than you bargain for. Regardless, Yoruba still love Igbos though. Àwọn òun ètò ẹ̀yà kankan. Àwa very accommodating. Ẹ̀yà mi ni mo mọ̀ tó jẹ́ wípé àlejò. Ẹ̀yà mi á máa bá ẹ̀jẹ̀ ẹ̀jà nítorí àlejò. Ó lè jẹ́ pé àlejò yẹn gan ló jẹ̀bi o. Ṣùgbọ́n á tún yìí máa bá ẹ̀jẹ̀ ẹ̀jà pé ṣé o mọ̀ ipá àlejò ni. That is ibi tá a wà accommodating dé. Eleni, this is what visitors get when they don't respect their host. Yoruba are too accommodating, and the kind gesture is now working against their own advantage, as the dead strangers they accommodated are now claiming to be the real owners. It doesn't work like that anywhere around the world. Lesson to be learned. Do not dish out what you can't take, and do not be too arrogant to your host anywhere you find yourself. You see what I am saying? Eleni, God bless Yoruba land. Thank you. Eleni, must you buy land in Lagos? Why not in your region? Eleni, C of O is means certificate of occupancy, not certificate of ownership. Don't mix it up, okay? The two sentences are different. Eleni, is Yoruba law different from Nigeria constitution? Different kò different. Nǹkan tá fẹ́ nílẹ̀ bàbá wa nìyẹn. Eléyìí náà ti dá wọn lóhùn báyìí. Ó ní, do you people sell to outside in Igbo land? No. Ẹ̀yin tó jẹ́ wípé lọ́dọ̀ yín ẹ kì í ta ilẹ̀ fẹ́ anybody. Tí ẹ̀ ní yáàyàn. Àwa tá tún wá ń ta ilẹ̀ fún yín. Tá ẹ ra ilẹ̀ fi kọ́lé àbí ilé gbogbo ẹ̀. Ẹ ń pè wá ní tribal bigotry. Yoruba bigotry. Yoruba ronúkú. Ẹ̀yin tí ẹ kì í ta ilẹ̀ tí yín kí ni ká pè yín o? We dey sell land give you. You dey buy land, build house. Buy old houses. You destroy them, reconstruct them to your own taste.
you dey call us Yoruba bigotry, Yoruba ronuku. But you for your own land, una no dey sell. Na list una dey sell. Wetin we go call una? Omo, it don happen. Emeleme. Eléyìí báyìí ó ní but we don't rob people. Yoruba are robber. Ah, okay. Eléyìí, Lagos government has told you what you need to be told. Go to court if you want to. As for dividing country, Lagos state government is not the one to divide country for you. Eléyìí, soon all this nonsense will stop. Let's divide this country. Eléyìí, Lagos is telling you because you bought a land doesn't make you indigenous of the land. Make sure you behave yourself. Living in Yoruba land, you are in Yoruba land for business. Do your business in peace. Don't cause trouble in Yoruba land because you bought a land. Igbo, they overdo. Eléyìí, don't buy Lagos land. Simple, una never say nothing. Wo comment yẹn pọ̀ bàjẹ́. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o, ẹ̀yin èèyàn mi. Ó ti di woro sí woro ni o. Èkó tí ó ń ṣẹlẹ̀ ń bì, wọ́n ti fẹ́ tún domi ọ̀nà tó fi máa domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Àwọn ará náà ti tún ti bẹ̀rẹ̀ o. Chief of Defence Staff, àwọn ni Christopher Musa, wọ́n fẹ́ fọ́ọ̀sì ranches lé gbogbo Nàìjíríà sí lọ́rùn wípé ká fàyè gba Fúlàní herdsmen. Wọ́n máa build ranches káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lọ́dọ̀ wa fún àwọn Fúlàní herdsmen tó ń sin màálù. Ẹ gbọ́ kí ló kàn wá? Irọ́ ni o. Ṣé ẹ mọ̀ wípé nísìnyí nǹkan tó bá lè mú world president Trump tó list wípé any American citizen tó bá fẹ́ lọ Nàìjíríà kọ́ la etí wọn, àwọn eré ibi tí wọ́n gbọ́dọ̀ lọ the whole of north and south east minus Port Harcourt ní Rivers long. Kò sí state kan báyìí tí wọ́n mention nínú south west ilẹ̀ baba wa nílẹ̀ Yorùbá tó já sí pé the whole of Nigeria sìn south west yẹn nìkan ló ṣì safe. Ẹ wá fẹ́ fọ́ọ̀sì ránṣìsì, ẹ wá fẹ́ ṣílẹ̀kùn sílẹ̀ gbayawu. Governors wa ẹ má gbà o, ẹ̀yin àgbààgbà ẹ má gbà o, ẹ̀yin ọba tó jẹ́ pé màálù lẹ wálé ayé yín wá gbà àtọwọ́ tí ò lè là yín, ẹ jẹ́ ká gbà yín mú. Ṣé ti rí bó ṣe ń lọ online? Anybody yín tó bá ṣèbàjẹ́ a máa fà á já fún yín ni. A ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ èyí tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ dé torí jíjẹ àtàtijẹ yín ó ti tó gẹ́. Ẹ jẹ́ ká gbọ́ fídíò wọn. Through targeted special purpose vehicles such as LAFCINCO, Ecolog, the Lagos Bulk Trading Company and the produce of Lagos Fund, this program is building a replicable model that will enhance logistics, boost food production and secure the livelihoods of countless Nigerians, not just in Lagos, but across the Federation. And I want to mention here clearly that for us, in order to address insecurity, two things are basic. We must be able to control the movement of animals across the region. In doing that, it's important that we create ranches. Ranches will do a great deal in securing our country and will prevent the conflict between the farmer-herders clashes. Again, secondly, we must learn to stop killing animals crossing into farms. In the past, what is done is you arrest the animal and compensations are made. And I think if we are able to address those two things, over 65% of the challenges we're having against farmers will be dealt with. So I think that's something we should think about, and that's something we must be able to protect. Let me commend the Lagos State government for continuing. Ṣé ti gbọ́ nǹkan tó ń sọ báyìí? Ẹ rí ibi tí wọ́n gbà wọlé, kó oúnjẹ kó lè surplus. So àwọn èèyàn lè lọ sóko. Wọ́n believe wípé tó bá ti fún wọn ní ranches káàkiri the whole of Nigeria tó fọ̀ọ̀sì yo ìgbà yẹn ni wọ́n ní kó màálù lọ sórí oko mọ́. Àwọn èèyàn farmer máa lè farm dáadáa. Kò sí pé bóyá wọ́n wá ń jà. Ẹjọ́ ẹjẹ́ àjọsọ tọ̀rọ̀ ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba àti joyè tẹ́ ẹ wálé ayé wá jà màálù. Tó yẹ pé èpè màálù ló ń jà yín. Ẹ̀yin governors wa ẹ má try nǹkan tí ò sí o. Ká má bójú yín jẹ́ gan ni o. Ká má tójú yín fọ́. Ọ̀nà àti wọlé sí ilẹ̀ Yorùbá láti domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú òun làwọn people yìí ń ṣe o. The last time I check, anybody tó bá ń rí cattle, it's a private business. Tó bá ń sin màálù, private business yẹn ni. Just like ìyá aláṣọ ní Gbági nìbàdàn. Just like ìyá aláṣọ ní Balógun. Just like àwọn tó ta spare part àti táyà lẹ́nu ọwá
àti àwọn ìyá olóúnjẹ káàkiri àti gbogbo other private business. Kí ló dé tí Nigeria government ò wo other private business pé ọ̀nà tá fi lè support yín lélẹ̀ ẹ jẹ́ ká lọ kọ́ ṣọ́ọ̀pù tó wà ṣípà fún wọn? No. Why tó ṣe jẹ́ pé Fulani esme all the time Nigeria government are forcing land for them? You can never force us. Nigeria government, Baba Tinubu, ẹ má try ẹ̀. Gbogbo ẹ̀yin governor ẹ̀yin ọba ẹ má try ẹ̀. Níbo? Ṣé ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ó tayọ ní gbogbo Nàìjíríà tó jẹ́ pé bẹ́ẹ̀ nìkan làlàáfíà wà? Ẹyọ wọn wá máa fún wọn ní ranches. Ta ló sọ fún yín pé tẹ́ bá fún wọn nílẹ̀ tó fi ń sin màálù wọn tó ní lọ sórí oko? Wọ́n mọ̀ ní. Irọ́ ni wọ́n pa nǹkan tó fẹ́ ṣe yẹn náà fẹ́ ṣe. Ìgbà tí irú mi kéré ọ̀pá lè mímọ̀ tí màálù fi tó fi ń da màálù ọ̀pá lásán ṣebí nísìnyí báwo náà ṣe tó di èké. Gbogbo wa ládé rí ngbà yẹn wípé inú igbó náà máa ń kó màálù lọ jẹ grass lọ jẹ gbó. How come all of a sudden tó ṣe jẹ mọ́ everybody lọ́wọ́? Wọ́n lọ sínú oko wọ́n lọ mú àgbàdo wọ́n fi fíìdì màálù. Ṣé yín ò rí pé wọ́n mọ̀ tọ́jà ni? Wọ́n mú cassava ní cassava wọ́n wúlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣaládàá wọ́n máa fìdè fún màálù. Ṣé yín ò rí pé ìjà ní ṣáwọn fámà ló lọ tọ́jà àwọn àbáwọn gọgọlẹ ní ègbé? Àwọn tó ń tí ìfúnnilẹ̀ ráǹṣì nìyẹn o. Náà yìí ṣe yẹn o. Ẹjọ́ tá bá wá fún wọn nílẹ̀ nǹkan tó wá ní wọ́n fi ń sin màálù kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Mo fẹ́ kí ìwọ tọ́rọ̀ kì í yé kó yí ẹ bọ̀rọ̀ tètè jẹ́ kí ọba ìlú ẹ̀ kó gbọ́ àti baálé àtàwọn olóyè. Any village, community, state tẹ́ bá ti fún wọn nílẹ̀ ẹ ti rí ògo. Wọ́n máa gbé yín lógún lọ́gbọ̀n. Ṣé ẹ ti lálàáfíà sí omi àlàáfíà atẹ́gùn àlàáfíà ń fẹ́ sí yín ara yín ò balẹ̀ báyà bí? Ẹ jẹ́ kan bá yín wá wàhálà kẹ́ má jẹ́ ká pariwo síta kájọ pa òun pọ̀. Kó o máa kọ́ sí bí comment section pé láyé nobody government can never force land láti gbà fún ranches àwọn Fúlàní. Láyé náà tí náà ti ń ṣe màálù. Àtíkù wọn kì í da màálù káàkiri ó ní iye acres of land tó lóun fi ṣe ranches fún wọn. Buhari bẹ́ẹ̀ náà a mọ̀ wípé lóòótọ́ àwọn ọmọ Yorùbá kan náà wọ́n ṣe màálù. Ẹni ọmọ Yorùbá tó bá ṣe màálù fúnra lára ẹ̀ṣẹ̀ wá ilẹ̀ kókó wọn síbẹ̀. Àbí ṣe bá rí èyí tí bàbá K1 the ultimate àbó kì í rí fídíò ni wọ́n máa fi hàn náà. Ibi tó ti rí ẹ̀ka tù wọ́n kọ́ gbogbo kinní yẹn síbẹ̀ they make them comfortable there. Bí ó ṣe yẹ kó ṣe jẹ́ private business ni. Ẹ má gbà ọ́ tẹ́ ẹ bá gbà any community tẹ́ bá ti fún wọn nílẹ̀ tí yín ti bá yín ká ẹ mọ̀ wípé baálẹ̀ yín bẹ̀ àtọba yín àti gọ́vnà àwọn náà fẹ́ eradicate village yẹn torí ó ti ṣọ́ọ̀jù wọ́n máa pa gbogbo yín bẹ̀ wọ́n á dẹ̀ gbalẹ̀ yẹn mọ́ yín lọ́wọ́. Ẹ rántí Yewa àwọn area kan villages wà tán ti gbà tán ti lé gbogbo àwọn tó ń gbé bẹ̀ tán lé wọn dànù. Kútanu náà sá lọ dẹni eléni gọ́ọ̀mẹ̀ntì Ogun State orí ìkọ́ṣe sí o. Ṣó fẹ́ kí wọ́n wá lé ìwọ náà kúrò nínú family house ẹ̀? Ṣó fẹ́ kí wọ́n máa fi village ẹ̀ kó fi pàtàn wípé village báyìí ló ti wá nílẹ̀ Yorùbá ní Nàìjíríà tó o bá ti fẹ́ fi ilé bàbá ẹ̀ àti ilé ọkọ ẹ̀ àti ilé ẹ̀ àti business àti everything tó jẹ́ mọ́ láyé tó o fẹ́ fi pàtàn kó di tẹni ẹlẹ́ni. Má gbà fún kábíyèsí ẹ̀ má gbà fún baálẹ̀ ẹ̀ má gbà fún gọ́vnà anybody láti sọ wípé dandandandan ká fún àwọn Fúlàní herdsmen ká fún wọn nílẹ̀ ranches láti máa sin màálù irọ́ náà ń pa kẹ́ ẹ fún wọn nílẹ̀ wọ́n yìí máa lọ máa ba oko jẹ́ because wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni. They have their evil plan. Ẹ jẹ́ ká sáré débi comment section. Eléyìí ni build a ranch in the north. They have enough land and name it after Buhari for his love for his cattle. Ìgbà tí Buhari dẹ̀ wá ń lọ kò mú kọ̀kọ́ dání. Ẹ ti ẹ̀ dúró gọ́vnà Jídé Sanwó-Olú wọ́n lẹ promise wọn pé fẹ́ fún wọn nílẹ̀. Gọ́vnà Jídé Sanwó-Olú sanwó ẹ wá gọ́vnà wa Mr. Selebu ibo lẹ ti rílẹ̀ àbí ṣé ilẹ̀ wù jáde lọ́sàn gangan ní Lagos State ni. The last time I check kò sílẹ̀ mọ́ Lagos State bàbá Sanwó-Olú ṣe fẹ́ wó ilé àwọn onílé tẹ́ fẹ́ fi fún àwọn Fúlàní ní torí kò yé wa àbí ẹ wá dára. Gọ́vnà Jídé Sanwó-Olú ṣe fẹ́ lọ torí kò sílẹ̀ mọ́ Lagos State òkun náà sún òkun wọ́n sún òkun ni wọ́n sún pa. Ẹ má bínú o Mr. Selebu my governor ẹ fẹ́ sún òkun ẹ fẹ́ kó wọn lọ sí Atlantic Ocean ni. Bá ìjọ tó lúwẹ̀rí bá bínú àwọn tó ń gbé bẹ̀ yẹn tíráyé. Màálù àwa máa swim nínú omi àbọ̀ mọ̀ pé màálù mọ̀ swim. Irọ́ wa dára omi oníyọ̀ to finish. Anyway Governor Jídé Sanwó-Olú ilẹ̀ wo ló wà Lagos State
lẹ́yìn tẹ́ lọ ra ilẹ̀ tẹ́ lọ bọ́rọ̀ ilẹ̀ ní Ogun State tẹ́ fi ṣe farming fún Lagos State ilẹ̀ wo lẹ wá fẹ́ fún wọn ẹ má bá wa try ẹ o àwa ò fẹ́ o nílẹ̀ Yorùbá o orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ ǹjẹ́ o ti support brand mi má má bínú orí kò fi fìlà dédìí ó yá support brand mi by doing what bá mi share video drop your comment bá mi like video yìí gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń bá mi ṣe ń gbogbo gbà mo mọ̀ lórí ẹ ní dálé ayé ṣe thank you for your love thank you for your understanding thank you for your support always ilẹ̀ Yorùbá gbè wá o kò ní gbọ̀dàlẹ̀ àárín wa Ìyèdára Kòwé kó.